Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Àrà ọ̀tọ̀ tá tún mú wá lọ́tẹ̀ yìí òun la pé àkọlé rẹ̀ ní àfòníṣe. Ẹ má gbàgbé láti tẹ subscribe button láti lè máa jàǹfààní àwọn sinimá tá mú wá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àwọn òṣèré tó kópa nínú eléyìí ni Àníkẹ́ Àmì, Habib Alágbe, Basira Abẹ́rẹ́, Wàsíù Owóìyá Gáúsù, Dámilọ́lá Bánkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí dá lórí àwọn ọmọkùnrin méjì kan tí iṣẹ́ gbé lọ sí inú ìlú kan ṣùgbọ́n tí wọ́n yà bàrà wọ abúlé kan wípé kí àwọn lo ijọ́ mélòó kan níbẹ̀ kí ó tó di pé àwọn tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. Nínú ìlú yìí òun ni wọ́n ti wá kàgbákò àlìjànnú kan tí ó ń dà wọ́n láàmú tí ó ń pa àwọn ọkùnrin. Wọ́n ṣèkìlọ̀ fún ọ̀kan lára àwọn ọmọkùnrin yìí wípé tí ò bá fẹ́ kí ikú pa òun ó ní láti lo lẹ̀kẹ̀ ifá tàbí kí ó fá irun agbọ̀n rẹ̀, ṣùgbọ́n tí ọmọkùnrin yìí kọ etí ikún sí látàrí wípé ó jẹ́ ẹnìkan tí ó gbé ẹ̀sìn dání tí ó sì kọ̀ wípé òun kò lè dá nǹkan mìíràn papọ̀ mọ́ Ọlọ́run ọba òun. Lẹ́yìn ìkìlọ̀ yìí òun ni ọ̀rẹ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ó kú. Òun ni ọmọkùnrin yìí náà bá bẹ̀rẹ̀ wàhálà látàrí pé kí òun náà má bàa ṣe pàdánù ẹ̀mí rẹ̀ lọ́ti ọwọ́ àlìjànnú yìí. Tó kò ní jù báyìí lọ, ẹ gbìyànjú kí ẹ wo sinimá yìí láti lè mọ àrídájú nípa ohun tí ó padà gbẹ̀yìn ọmọkùnrin náà. Ǹjẹ́ ó padà lo lẹ̀kẹ̀ ifá ni tàbí kò lo lẹ̀kẹ̀ ifá? Ǹjẹ́ ikú padà pa ni tàbí ikú ò pa? Nínú sinimá yìí lẹ ó ti mọ̀. Ó dìgbà.